Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí èèyàn pàtàkì láwùjọ báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò wá. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin Alhaji Oriyomi Hamzat àti Wálé ọmọ aburúmákù táwọn èèyàn mọ̀ sí Funnythinker la fẹ́ gbé yẹ̀wò. Wọ́n ká tó sọ ohunkóhun ẹ̀yin èèyàn ṣé ẹ rántí àwọn fọ́nrán wọ̀nyí. Lágbára Ọlọ́run. Ẹ̀ẹ́dì ẹ̀dẹ́rù ẹ̀yẹ láṣẹ Ọlọ́run. Orí ìjà fún mi. Ṣé Alhaji tó bá yé sí Alhaji? Ọ̀rọ̀ yóò bá ti fi lọ fáàlù tó bá yẹn. Ìgbà tẹ́mi máa ń bá wí lórí ní àwọn ọ̀gá tó kó máa ń lóyìn pé bóyá mo ò ní fi òun. Lọ ṣe àtúnṣe kíní yẹn kò lọ. Orí ìjà fún mi ìwé ṣe jẹ́ ẹ̀rọ sí ní mo rò pé lọ sí orí ìjà fún mi. Ẹ̀rí jì mí. Ẹ̀rí jì mí. The plan to happen. Ọlọ́run ló lé orí bẹ́ẹ̀. Bọ́lá bá ṣe láàrin. Kò sí ìrọ̀kan téèyàn fẹ́ ṣe. Ọlọ́run ló lé orí bẹ́ẹ̀. Téèyàn bá ṣìnà tó bá ń lọ sọ́nà Ọ̀yọ́ tó mórí tó bá ń lọ sọ́nà Èkó tó mórí lọ́yọ̀ tí bá sáà ń lọ tí ò bá padà yóò sáà mọ̀ sínà ni. Ṣùgbọ́n kódà kó ti dé lọrin kó wá rò pé òun máa ti mix ọ̀nà kó wá padà by the time tó ti padà yẹn ó ti ń sún mọ́ ibi tó ń lọ padà nìyẹn. Ẹ ti gẹ́tẹ̀ tí òun bó ṣe rí nìyẹn kọ́kọ́ dìde ká tó sọ̀rọ̀. Lọ́wọ́ sọ wèrè. 600,000. Níbo ló ti rí? 600,000 Alhaji. Alhaji ṣe 600,000 sí mi. Oriyomi wọ́n ti sẹ́ndì rìsíìtì sí mi. Wèrè inú yàrá mo wà ó bá ti dé wá sí ju rúùmù. Wàhálà ìbò ti mọ̀ ìgbé yóò ṣọ́ọ̀kì ẹ̀. Dìde. Ẹ dìde ẹkún ayọ̀ náà ní bá sùn. Mi ò tiẹ̀ expect ẹ̀ látọ̀dọ̀ wọn. Wàhálà Funnythinker wo já lọ sí bí já lọ sí ọpẹ́ ní kò tí kò ṣàdúrà. Ẹ ṣé o. Àwọn èèyàn ti dá sọ́rọ̀ yìí lóríṣiríṣi tálàjì tún wá sí i kódà ní òtí ẹ̀ tún wá expect nǹkan tó báyìí látọ̀dọ̀ wọn. Wálé wàhálà àdúrà ni kò ṣe. Àwọn tí máa ń jí ìṣàdúrà ń ṣe pé. Ọlọ́run ti yọ kúrò lẹ́yìn tí ń wọ̀ ọ̀sùn nìyẹn. Alhaji. Oní ni a ti ń sọ pé ìjọwọ́ bó ló ṣe fẹ́ ṣe bó ló ṣe fẹ́ gbàlejò gbogbo ẹ̀ àbí wẹ́n ètò mi ní àná wípé aládùn iyelé tí Funnythinker ó bá 600,000. wàláì. Sọ pé ìwọ tún sọ wípé àfikànjì kù ká lọ struggle ìyókù kù ó ti yẹ wípé kí n sá sẹ́ndì 400k sí wọn pé wọ́n ló mọ bí ó bá ti wá 400k 200k tó kú lórí tap. Mo ní mọ̀ wọ̀rí Alhaji tó lè rán èèyàn Mẹ́kà tó lè kọ́lé fún crew member wọn tán lè ṣoríṣiríṣi so nǹkan yẹn kò jẹ́ tuntun ṣé mi. Bọ̀ yín tó ṣe wá jẹ́ tuntun ní pé ìjẹ́ ẹ̀rọ ìgbé bóyá irú nǹkan báyẹn tó lè ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn pé táàmù sọ fọ́lọ̀ ní pé àtúbọ̀tán ju gbogbo èèyàn lọ gẹ́gẹ́ bá Alhaji ṣe sọ kò sì sí bẹ́yìn ó ṣe rètò yóò ní mí ìwọ lọ́hùn dáadáa Alhaji Oriyomi Hamzat ti wá pọ̀ jẹ́ o tẹ́ bá tiẹ̀ sábúrú nú ayé tẹ́mi ò sí rí kí ọlọ́ọ̀bá ọlọ́jọ́ ni mọ́ wà jẹ́ kí ẹ̀yà ara wọn kankan lọ lédè wọn. Lẹ́yìn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni Wálé ọmọ aburúmákù jáde ó sì sọ ara rẹ̀ di aṣáájú nínú movement Ọ̀yọ́ ń pè ọ́. Mo fẹ́ lè sọ pé ó sọ ara rẹ̀ di agbẹnusọ fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí pé kí Oriyomi Hamzat jáde ó wá díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ yìí sì ká Funnythinker lára débi pé ó fi ìbínú ṣe irú àwọn fídíò ìjáde fún Oriyomi. Ẹ kú dédé àsìkò yẹ̀yìn alára wa. Ẹ dákun ẹ jẹ́ àkọjọ owó fọ́nrán yìí náà. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń pe Alhaji Oriyomi Hamzat pé kó wá ṣe gómìnà yín ní Ọ̀yọ́ state? Àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò ṣẹlẹ̀ lọ́yọ́ state rí ó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́yọ́ state. Ṣé gbogbo àwọn gómìnà tí mo kó sókè yìí wọn kì í ṣe ẹlẹ́sìn kan lọ́yọ́ state. Òun lọ́yọ́ state sì fi ń rójú òun ló fi ń ráyè lásìkò yìí. Tí ẹ bá ti lè lọ gbé ẹlẹ́sìn kan wá sí Ọ̀yọ́ state fún gómìnà yín ẹ máa bẹ̀rẹ̀ sí ní problem lọ́yọ́ state. Torí tí wọ́n bá ti lè kánkọ̀ Ọ̀yọ́ state wọ́n ti kánkọ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn terrorists Alhaji Oriyomi Hamzat
àwọn kankan tó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́yọ́ state tí wọ́n bá fi lè di pé wọ́n di gómìnà Ọ̀yọ́ state àwọn nǹkan tó máa ní agbára tí apá ara èèyàn Ọ̀yọ́ state ò dẹ̀ lè kálẹ̀ láyé ni àwọn nǹkan bíi pé kí àwọn èèyàn máa lọ sí ìta gbangba bí inú ọjà kán bẹ̀rẹ̀ sí máa fi pátípátípá ìkúkú mú yín pé dandan gbúdọ̀ ṣe ẹ̀sìn Islam àwọn nǹkan tó jọ bíi pé kí àwọn ẹlẹ́ha kí wọ́n di ara ilé ìgbìmọ̀ asòfin kán máa háìhá wọ ilé ìgbìmọ̀ asòfin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá fẹ́ kí fìtínátì bá yín lọ́yọ́ state ẹni tí ò bá ti kúndù ẹ̀sìn kan ó ní kẹ́ máa dìbò fún ipò gómìnà lọ́yọ́ state ẹ má fi Alhaji Oriyomi Hamzat ṣe gómìnà yín lọ́yọ́ state ará Ọ̀yọ́ state ẹ má fi Alhaji Oriyomi ṣe gómìnà yín lọ́yọ́ state ẹnu ò ní ká àwọn mùsùlùmí apá ò ní ká wàhálà àwọn mùsùlùmí tó bá délẹ̀ torí pé gbogbo àwọn tó jẹ́ fìtínátì nínú ẹ̀sìn Islam wọ́n bá Alhaji Oriyomi Hamzat ṣe àwọn olódẹ̀ jẹ́ fìtínátì àwọn alìsúnà tẹ́ bá wo ṣòkòtò Alhaji Oriyomi Hamzat rí pé kò kì í délẹ̀ ẹ̀rí pé wọ́n máa ń fa stocking wọ́n máa ń wọ stocking alìsúnà ni wọ́n ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹ dìbò fún ẹni tí ò bá ti mọ̀ nípa ẹ̀sìn òṣèlú ò kì í ṣe ẹ̀sìn òṣèlú ó kó gbogbo àwọn ará Ọ̀yọ́ àwọn ará ìlú ó máa kó wọn papọ̀ ní ọ̀kan lòṣèlú ṣé gbogbo wọn ń pín ráìsì wọ́n help àwọn èèyàn wọ́n ń fún àwọn èèyàn lóúnjẹ ìyẹn kì í ṣòṣèlú o in tí a fẹ́ jẹ òun everybody ń wá. èyí tí mo rí gbámú nínú gbogbo atótónu bàbá yìí látàárọ̀ tó sì yẹ kí àjọṣe àpérò lé lórí ó níbi tí ó ti sọ pé òótọ́ ni Oríyọmí ń ṣe oore ṣùgbọ́n kí àwọn èèyàn ọmọ wà kárìdèwé pẹ̀lú oore tí ń ṣeun o nítorí pé oore tí Oríyọmí ń ṣeun ó fi ń wá tí ọ̀jẹ̀ ni o ẹ kọ́kọ́ bá ń dìyún mú o ẹ mọ̀ gbọ́ o kákọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni owó ni tọ́mọ́jú bí èèyàn ni ọ̀fẹ́ mọ bí ara sínú ayé èèyàn ni ń wá tí ọ̀jẹ̀ látàrí ìjínigbé èèyàn ni ń wá tí ọ̀jẹ̀ látàrí ìfọ́pa ipò èèyàn ni ń wá tí ọ̀jẹ̀ látàrí ìjálé onílé bó tiẹ̀ lẹ́yìn èèyàn ni ń wá tí ọ̀jẹ̀ tó torí tí ọ̀jẹ̀ ti ń wá ká tó ti ba ayé aláyé jẹ́ po káwá dúpẹ́ pé Oríyọmí ń wá tí ọ̀jẹ̀ ìsì fi ń tún ayé gbogbo mẹ̀kúnnù ṣe. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ wọ́n pé ilé olóore lóore wọ́ sí ọmọ ń wà ní ó jèrè wa gbogbo ń tá a bá yìí ṣe fúnlẹ̀ láyé la fi bá a wíjọ́ Oríyọmí òkìkí ọlá ọmọ Hamzat ó ti ṣe tayọ gbogbo ń tọmọlúàbí lè ṣe ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń fi tiẹ̀ lẹ́gbọ́tọ̀ ọmọ ẹlòmíì ká kan sára sẹ́ni tí ń fẹ́rù tiẹ̀ lẹ́gbẹ́ tẹni ẹlẹ́ni. kò yí sí ṣé Oríyọmí nìkan la nínú gbogbo òde Olúyọ̀lé ni Oríyọmí nìkan la ní gbogbo Ìbàdàn ní tó fi jẹ́ ipò nìkan lọ́rọ̀ mẹ̀kúnnù jẹ lógún bó tiẹ̀ wá jẹ́ pé wọ́n fi tiẹ̀ kún pé ntí ọ̀jẹ̀ ní ń wá ká ẹjẹ́ àti ẹ̀wà gbà pé ntí ọ̀jẹ̀ ní ń wá ká ṣé báwọn kan wá ntí wọ́n jẹ́ ká tó jẹ́ pé ntí wọ́n jẹ́ tí wọ́n ń wá ká hàn nínú kí wọ́n bá yé aláyé jẹ́ ni wọ́n ti ń rí Oríyọmí ń wá ntí ọ̀jẹ̀ ká gẹ́gẹ́ bí wọ́n ti wí o ọ wá jẹ́ pé nínú kó tún ti mẹ̀kúnnù ṣe òun lòun ti ń rí. ọ̀rọ̀ wa rèé o sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé lóko lódò lẹ́yìn odi ẹ má jẹ́ ayarungún àgbẹ̀ tí tèbú ti ná ẹ má jẹ́ ayarungún àgbẹ̀ tí jẹ́ èbúsù Oríyọmí òkìkí ọlá ọmọ Hamzat ti ṣe tayọ gbogbo ntọmọlúàbí lè ṣe wọ́n pẹ́ ni a ti mọ̀ lọ́sàn-án àì tún gbéná ojú ẹ̀ bọ́ bá dalẹ̀ ẹ má jẹ́ àfà ìmọ̀nà bọ́n dá pàdépàdé àwọn ilẹ̀ tí ò tójú wa sú ká mọ̀ pé ńlá wa fẹ́ mọ́ gbé fìtílà rìn lọ́gànjọ́ Oríyọmí òkìkí ọlá ọmọ Hamzat ó tó lẹ́sù búburú tá a ti mọ̀ tipẹ́ ọ̀sán jángẹ́rì tá a ṣẹ̀ṣẹ̀ ń gbúrò rẹ̀ tí wọ́n pé ń bọ̀ lọ́nà o ààbọ̀ ọ̀rọ̀ tó fọ́mọlúàbí torí ibà méjì sì kọ́ bọ́ bá dénú rẹ̀ yóò dòdìdì ni ire o. Oríyọmí tún ti ń sẹ́ èmi o Oríyọmí tún ti ń sẹ̀mí o torí ńgbà tí ọ̀yà tẹ́ pé bẹ́ẹ̀ ní í ṣe ìjà ọmọ kú ẹ̀gà Oríyọmí tún ti ń sẹ̀mí o ẹkú mọ̀ kémi yìí lè dákẹ́ ìtún ti ń sẹ̀mí o ṣùgbọ́n kí n tó kọ́ wí nǹkan kan ẹ̀kọ́ wo fọ́nrán yìí náà. tálíkà ń jìyà o aláìní ń jìyà mẹ̀kúnnù ń jìyà. inú mi dùn pé ẹnu ara yín lẹ fi sọ inú mi dùn pé ẹnu ara yín lẹ fi sọ kèsì pé bóyá nìkan kan nílẹ̀ sẹ́ ń sọ fún yín pé bóyá ti ń ṣẹlẹ̀ ń gbòòrò rè nígbà tẹ́yìn gẹ́gẹ́ fúnra lára yín wá mọ̀ pé àwọn mẹ̀kúnnù ń jìyà kí ló dé tí Ọ̀yọ́ ń pè yín láti bí oṣù pa mẹ́fà ńlẹ̀ yìí tẹ́ẹ̀ rí nǹkan kan sọ sí. ebi yóò gbé tẹ́ni tí ń pe ní ọ̀bá dákẹ́ ẹni à ń pè ọ̀gbọ̀dọ̀ pé òun gbàgbọ́ ya kí ló dé èmi àti yóò gbé pẹ́ẹ́rẹ́ kíka náà kò sí ẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ ní tí mi ò sọ jù bá ń lọ
ohun tó wá ń ṣe mí ń kàyéfì jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé báwo lẹni tó dúró bí aṣáájú nínú gbogbo Ọ̀yọ́ ń pè ọ́ movement tó ń gbé fídíò jáde lójoojúmọ́ fún bí oṣù 4 sí 6 pé kí Oríyọmí dáhùn ìpè àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. báwo ni irú ẹni báyìí ṣe máa wá sọra rẹ̀ di ẹni tó ń tako Oríyọmí lẹ́yìn tí ìyẹn pinnu láti dáhùn ìpè àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́? ọ̀rọ̀ yìí ti ń dàbí ẹni pé ejò ti lọ́wọ́ nú o. ká ní ẹgbẹ́ òṣèlú Accord tó Oríyọmí yàn láàyò ló fàjà láàrin òun àti Funnythinker ni. torí ọmọ lẹ́yìn Wike nínú ẹgbẹ́ òṣèlú PDP ní Funnythinker jẹ́. ṣùgbọ́n tá a bá tún wá wò nídàkejì ẹ̀wẹ̀ kò yẹ kó ṣòro fún Funnythinker láti ṣe àtìlẹ́yìn fún Oriyomi Hamzat tó ń díje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ Accord Party. ó ní pé ọ̀gá rẹ̀ Nyesom Wike ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń díje lábẹ́ àsíá ẹgbẹ́ míì yàtọ̀ sí ẹgbẹ́ PDP tó ti jẹ́ olórí. nítorí náà kò yẹ kó ṣòro fún Funnythinker láti ṣe àtìlẹ́yìn fún Oriyomi Hamzat. torí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ òṣèlú dé nìyẹn o. wọn kan tiẹ̀ ní Funnythinker lọ bèrè owó lọ́wọ́ Oriyomi Hamzat ni. ọkùnrin tó ti fìgbà kan jẹ́ ọ̀gá rẹ̀ nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti olóore rẹ̀ yìí sì kọ̀ láti kówó kalẹ̀ fún. èèyàn ló ṣeé ṣe kó ṣe pé eléyìí ló fà á tí kò fi ṣe àtìlẹ́yìn fún Oriyomi Hamzat mọ́. ọ̀rọ̀ tóun náà sì jáde tó sọ kò jẹ́ kéèyàn tiẹ̀ lè sọ pé bóyá irọ́ ni eléyìí. torí lẹ́yìn ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ó béèrè owó lọ́wọ́ Oriyomi Hamzat tíyẹn sì kọ̀ tí ò fún lówó ló jẹ́ kó sọ ara rẹ̀ di alátakò. Funnythinker náà jáde tó ní owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ní tòun o. olóṣèlú alátẹnujẹ lòun ṣe pẹ́ni tó bá gbówó kalẹ̀ lòun máa ṣàtìlẹ́yìn fún. nítorí pé kì í ṣe ìfẹ́ mẹ̀kúnnù ló jẹ́ kí ẹnikẹ́ni máa díje fún ipò gómìnà tàbí ipò ààrẹ. àti pé tí wọ́n bá dórí àléfà tán àpasápò ni wọ́n máa ń pa owó láìrántí àwọn tó ṣe àtìlẹ́yìn fún wọn. wọn ọ̀rọ̀ àti ìwà wọ̀nyí ló jẹ́ káwọn èèyàn máa pè ní ọ̀dàlẹ̀ aláìmoore àfibisólóore tí wọ́n ní oore pẹ́ àṣeèrè gbàgbé. a máa pààrọ̀ Funnythinker ò tiẹ̀ jẹ́ kóre èyí pẹ́ nítorí gbogbo eléyìí ń sìn ò tí ì pé ọdún kan tó ṣẹlẹ̀. gbogbo à ń bẹ́ra ẹni à ń foríjìra ẹni yìí ò tí ì pé ọdún kan tó ṣẹlẹ̀. Funnythinker ti yá àgbàgbé olóore rẹ̀ yìí. tó tún yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ni pé àwọn kan tiẹ̀ ń bú Oriyomi Hamzat. wọ́n ní Ọlọ́run ló mú wọn lẹ́san ló ń ké lórí rẹ̀ látàrí ipa tó kó lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá. wọ́n ní àlọ́ ti lọ nígbà náà wọ́n lábọ̀ ló padà wá dé bá báyìí ó sì máa ní láti faradà ni. ẹ làwọn míì ní kò sí ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ nínú òṣèlú wọn níbi tó bá pé kálukú ló máa jẹ̀ sí. ní èyí ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kí lẹ̀yin rí sí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin Oriyomi Hamzat àti Funnythinker yìí. ṣé púpọ̀ a ó máa retí ìdáhùn yín lábala àríwísí ìyẹn comment section.